Alhamdulillah. الناس يستعدوا فالنبي صلى الله عليه وسلم. Sallallahu alayhi wa sallam. mo kí wa káàbọ̀ sí ibi ìjókòó wa Fiqhul Mu'amalat al-Maliyya èyí tí àwọn tó ń tẹ̀síwájú níbi tó jọmọ́rọ̀ ẹ̀kọ́ àgbọ́yé Islam kó sì àlékún àgbọ́yé wa. Àmín. Èyí tí a mẹ́nu bà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ òun náà ni tí ó dìrọ̀ mọ́ bá a ti máa ṣe kíni bá a ti máa calculate zakat àbí Naam. ìta afẹ́ mẹ́nu bà rẹ̀ náà ní tá a fẹ́ mẹ́nu bà yìí torí a fẹ́ pẹ́ níbi tó jọmọ́rọ̀ zakat dáadáa. Mo sọ wípé a fẹ́ ṣàlàyé bó o ni àti máa yọ zakat níbi dúkìá tá a ní, ó jẹ́ owó ni o, ó jẹ́ oko tá a dá ní tá a kórè ibẹ̀ ni o, ó jẹ́ nǹkan ọ̀sìn tá à ń sìn ni o, gbogbo ilé àti tá à ń tà àwọn nǹkan tá à ń tà ìwọ̀n ìsàkáwọ̀ ń bẹ̀ ìwọ̀n ìsàkáwọ̀ ń bẹ̀ Insha Allah Ta'ala a ṣe àlàyé rẹ̀ fún wa lóògbé Ọlọ́run wọ́n lè pé ó ṣàǹfààní fún wa. Ní ọ̀sẹ̀ ìjókòó tá a jókòó kalẹ̀ tá a jókòó lọ abẹ́nubá níbi tó tá a jókòó kẹ́yìn wípé tí a bá fẹ́ yọ a fẹ́ calculate zakat nǹkan tá a ṣe ni wípé a mọ iye nínú kọjá pé a fi gold calculate ẹ̀ àbí silver ìkànnì méjì ni èèyàn mẹ́wàá tá a bá calculate owó wọn tí ó wọ zakat pẹ̀lú silver a rí wípé ní ó sì déédéé ẹnìkan tí owó rẹ̀ ó ṣe tí ó yọ tá a fi gold calculate zakat rẹ̀. Náà tí tá a fẹ́ ikú ilé ọmọ ìyá mi ò ní wípé àwọn kan ń bẹ tó jẹ́ ọ̀ranyàn tó fẹ́ apá kan wa àkàkún àwọn obìnrin tí wọ́n ní gold nílé tó jẹ́ pé a sọ pé tí obìnrin ń lò ṣe pé ẹlòmíì máa fi góòdì ọrùn tó pé ó ń lò fúnra rẹ̀ obìnrin ní o àpékọ̀dá kọ́kùnrin máa fi góòdì sọ́rùn wà bẹ́ẹ̀ kọ́ obìnrin tá a fi góòdì sọ́rùn tẹ́ pé ń lò fúnra rẹ̀ ilé nǹkan là ń sọ o àmọ́ góòdì tá à ń kó pamọ́ lé tàbí ìta ń tà dandan kí èèyàn ṣàkà rẹ̀ o dandan kí èèyàn ṣe kí ni tí wàá rí gbogbo góòdì táwọn èèyàn ń lò pàtà tẹ́ ń fi sọ́rùn táyé àwọn obìnrin ń lò tẹ́ ń fi pamọ́ tẹ́ ń tà gbogbo ẹ̀ bá ń lọ ní òdiwọ̀n wo ni yóò tó tí sàkó fi di ọ̀ranyàn níbẹ̀ eléyìí ní ta fẹ́ mẹ́nubà lónìí báyìí ẹ̀rì pa sọ ní bẹ̀rẹ̀ pé òdiwọ̀n tí ìṣúná mìkọ́lá tí sàkà wọ̀ nínú góòdì tó ṣe déédéé òun náà ní 85 grams abẹ́ẹ̀kọ́ ní gold tó tá ti rí òdiwọ̀n yìí níbi gold téèyàn bá ní oníkíni oníṣẹ̀kádì kíni ó di ọ̀ranyàn bẹ́ẹ̀ àtàbí àwọn àbí owó tó bá ṣe déédéé rẹ̀ oníṣẹ̀káwọ̀ ẹmọ yá mi fóònù láti gẹ́ẹ̀tì 85 grams ohun tí bó ti jẹ́ pé oríṣiríṣi ni gold jẹ́ tí ẹ bá tọ́wọ́ jẹ́ pé gold tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú jáde pé pure gold ní tí máa ń rí táìpù rẹ̀ ní 24 karat tó ti yé eléyìí báyìí 24 karat ní kíni o pure kíni tó kò tí ì fọwọ́ kàn kò tí ì fi nǹkan kan kò torí sẹ́ni gold wá pé pure gold ní kò ṣeé máa kẹsẹ̀ ní fi sọ́wọ́ kẹsẹ̀ ní fi sọ́rùn kẹsẹ̀ ní dè mọ́ ẹsẹ̀ bá ń lọ kò ṣeé yí sí àwọn nǹkan yìí wọn ò ní sọ́ di nǹkan ọrùn àfi wọ́n mix nǹkan míì mọ́ tátọ́ mix nǹkan míì mọ́ yóò tó di kíni yóò tó ṣe lọ yóò tó ṣe gé bẹ́ẹ̀ tí ń gé sí inú ó ti yé ó fi jẹ́ pé eléyìí báyìí tá à ń sọ yìí ẹ̀mọ̀ ìyá mi orí eléyìí ni wọ́n gbé zakati lórí wọ́n túmọ̀ sí pé àtẹ̀tí ń lò lọ́rùn ní o tẹ́ ń tà ní o ìtàwọn tí èèyàn ń lò ní o ìpín ẹ̀kọ́ pamọ́ ní o nítorí kan tí a ń bẹ̀ ni pé ṣé ó sì déédéé kí ni 85 grams tí ó sì ṣe déédéé tó bá kí ni mú tó bá mú bí nítorí kan wájú lọ ẹ̀yìn gbọ́ o
àtàwọn sọ ní ìsìn pé gbogbo ètí ń lò kìí ṣe kíni wọ́n fẹ́ ti ṣe kíni wọ́n ti mix nǹkan mìíràn mọ́ ẹ wò láti mix nǹkan mìíràn mọ́ yóò di kíni ó lè jẹ́ 22 karat àbí kó jẹ́ 21 karat àbí kó jẹ́ 18 àmì ìbẹ́tọ̀ tó ń wálẹ̀ bí ọ̀nà mẹ́tọ́ gbajúmọ̀ làwọn ilé báyìí ẹ̀ka tó yẹ abá rí gold kan ní ìsìn tẹ́nìkan lò ó dà lójú pé kìí ṣe kíni 24 báwo wá ni wọ́n ti pé kìí ṣe 24 karat mọ́ tá a bá ti rí 85 tó ní pé wọ́n lọ wọn gold yìí ó wá sí dédé 80 kíni kìí sì ṣe kíni ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ tó ní pé kíni wọ́n kàn jẹ́ 85 grams ni kìí ṣe kíni kìí ṣe pure gold lápẹ́ ní wọ́n fi 85 grams ní wọ́n fi wọ̀n báwo la ti fẹ́ mọ òdiwọ̀n rẹ̀ tí a fi gold téèyàn ń lò ní ìsàbí téèyàn tà wọ́n àti fẹ́ mọ̀ pé àfihàn pé gold yìí ìsàkátì wọ̀ interface ń bẹ̀ nìyí o tẹ̀lé yóò mọ gold yóò mọ type gold sí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n jẹ́ pé 18 karat ní bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́yìn gbọ́ o torí wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ sàmì sí àbí wọ́n mọ̀ sọ fún pé àyè gold tó ń lọ yìí kábàáyé ni tí bá ti mọ̀ ìyẹn wà lọ wọn gold tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ gold tí ń bẹ lọ́dọ̀ mí nìsín 150 grams ó ní tó ti yé àmọ́ kàràtì ẹ̀ jẹ́ kí ni a wà fi 150 grams times sí kí ni 18 a wà fi 24 divide díẹ̀ nítorí wá fún wa òní ẹ̀wọ̀ nítorí fún wa yìí òní ó ṣe déédéé tí èèyàn yọ ṣàkà rẹ̀ tó ti yé nìsín nítorí ṣe déédéé eléyìí a ní wo kí ni mọ́ 150 à ní wò mọ́ tó di pé wọ́n tún sí pé àlàfo 150 grams yìí àti 112.5 grams yìí àyìn tí bẹ̀rẹ̀ àlàfo méjì ní tí èsì kíni tí èsì gold tí èsì kíni tó ti mí sí tó ti yé ètò jẹ́ pure tí ó yọ sàkà rẹ̀ oníkíni 112 ọkàn eléyìí náà mọ̀ pé ní ìsìn nítorí ní ìsìn fọ́fẹ́ yọ sàkà rẹ̀ kìí ṣe 150 mọ́ eléyìí ni 112.5 grams èyí bá ní ìsìn eléyìí náà ṣiṣẹ́ lé lórí níta àwí ṣáájú lọ bí ẹ̀kọ́ tó ṣáájú lọ ìyá àti ìbẹ̀ ní ìsìn kí ni ó ṣe yọ wádìí èló ní owó èló ní gíráàmù góòdì lónìí yìí Nàìjíríà èló ń ta góòdì kan èló ń ta góòdì ní èló ń price góòdì Nàìjíríà lónìí láti mọ price góòdì Nàìjíríà lónìí báyìí gíráàmù ẹyọ kan bẹ̀ lónìí ní ilé ìrẹ́ni èló ní ẹ̀ńtà ní ìsẹ́yìn 28,216 times pẹ̀lú ẹ̀ ọ parí láti ṣẹlẹ̀ báyìí òun tí ó fà ní oyè ohun tí ó yí ẹ tó ní owó ìlọ tó ní góòdì lọ́wọ́ báyìí ní ìsìn tá a sọ pé tí bẹ lọ́wọ́ ẹ̀gẹ́ tí ó yẹ sàkà rẹ̀ ní ní tó jẹ́ lówó ní Nàìjíríà lónìí òní báyìí ó ti yé orí ilé náà gbèsàkẹ́ lè lórí tó ti yé ló gbèsàkẹ́ lè lórí yóò fi wá kí la ní èèyàn ṣe tí wọ́n fẹ́ yọ sàkà yóò divide pẹ̀lú kíni 40 tó bá mu káàkiri nítorí bá wá mú wá jáde òní èèyàn lọ fún àwọn aláìní èèyàn nà sí ojú ọ̀nà tí èèyàn máa ń yọ sàkà sí tí ó yé wa bí wọ́n bá yọ wọn sẹ́kọ́ àlè gbé fún wa ní sókè ọ̀rọ̀ ni pé gbogbo gold àwọn kan bẹ tí sàkárì sí ọ̀nà yàn lè tọ́ lọ nínú ọ̀rọ̀ àwọn afá èwo ni ètò èèyàn ń lò tí ń lò lásán bá jẹ́ pé èèyàn ń kó pamọ́ ni tí èsì pé ń ṣe kíni dandan ni kí èèyàn ṣe kíni bá jẹ́ pé èèyàn ń ta ni dandan kí ó ṣe kíni kó sàkárì o àwa ṣàlàyé pé kọ̀rọ̀rùn kí èèyàn wọ́n mọ gold kò ṣeé lò níbi àti mú jáde lásán wọ́n ṣe kíni wọ́n rọ̀ wọ́n sì bákan tí ó fi di tí ó ṣe máa ṣe kíni ọ̀wá ṣeéṣe bẹ́ẹ̀ àfi wọ́n ṣe kíni wọ́n mẹ́kìsì kankan mọ́ láti mẹ́kìsì nǹkan mọ́ agbára rẹ̀ kò ní tó 24 karat mọ́ ní ètò jẹ́ pure gold gan abẹ́ẹ̀kọ́ yóò ti dínkù pẹ̀lú kí ó ṣe kíni tó ti yé wọ́n tó sì pé ta bá rí gold kan tó pé gbàtà lọ gbé sórí òṣùwọ̀n 85 grams ló gbé wá àmọ́
22 karat ni ṣé zaka wọ̀ bí káàbù 21 karat ní kọ́ káàbù 80 karat ní kọ́ lọ́pàá wọ́n pé kíni ọ̀sán ni wọ́n wọ 85 grams ṣùgbọ́n kí ẹ̀ sí kíni tó ti yé àti wá mọ ìyàtọ̀ láàrin pure gold tí ń bẹ́ẹ̀ àti tí wọ́n fi kún kíláàsì láti mọ kíni kàráàtì ẹ̀ tá a sì mọ kíni a mọ òdiwọ̀n gold tí wọ́n gangan a wà sí kíni a sì kíni o 24 ni ṣé ibà àfi ìgbà ìdè ṣé ibà tó bá fún wa ilé ìgbà ni kíni òun gan ni gold tó tọ̀ fẹ́ sí kíni ó ti ń bẹ̀rẹ̀ dọ̀tí ẹ̀ táwọn ìpè bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ tá fẹ́ yọ sàkà rẹ̀ kí láà ṣe a mọ kíni price kíni níbo ṣé ibà kíláàsì yìí fún tó bá fa òní kíni olówó sàkà tí ó ní òdiwọ̀n sàkà tí wọ́n bẹ̀ lọ́wọ́ rẹ̀ kí láwàá sí láti àfọmọ yìí tí ó yọ jáde tí ó fa wọn ta ni ó kẹsẹ̀ gbélé láti kíni láti kò bá àlẹ́ ìnáwó wọn kẹsẹ̀ ní ó yọ sàkà rẹ̀ o àmọ́ àti mọ tí wọ́n jẹ́ sàkà bẹ̀ tí ó yọ kó ń bẹ̀ fáwọn aláìní àti àbáwọn ojú ọ̀nà tí wọ́n ní kánáà kájọ sàkà sí kí láà ṣe o tó bá fa ni kíni o ní ọ̀nà òfìsì ó ti yé wa náà ṣàkàlà òfin kọ.